ẹ tún ti rí gba ṣe wà yín pé à ń sí ní àbá wa àwa tún ti jáde lọ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ tí ẹ rán wa rí pé àwọn ráàmù ní ẹyọ kọ̀ọ̀kan ni. níbo la wà ní ọ̀dọ̀ èmi ò tẹ̀ ń fẹ́ pé wọ́n ní lásọ̀bọ̀ yóò ògo ń pé ọmọ ní ògo Ìbàdàn bàbá ju bẹ́ẹ̀ lọ ògo fújì ni wọ́n torí pé tó bá ń sọ ń pẹ́ni tó ń ṣeré fújì tí Ọlọ́run dẹ̀ ń gbà tí wọ́n dẹ̀ ń ṣe bí wọ́n ṣe ń ṣe bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n àmọ́ nǹkan tẹ̀mí máa bè lọ́wọ́ wọn ni pé bẹ́ẹ̀ mi ṣe ti mọ̀ ọ́ láti bí ó tó bí ogún ọdún sẹ́yìn bàbá ò change ìlú Ìbàdàn la wà ní ọ̀dọ̀ bàbá àgbàlagbà pátápátá àgbààgbà olórin ni wọ́n olórin fújì bàbá wa Alhaji Rasheed Ayinde gbogbo yẹn mọ̀ sí fújì merengue superstar bàbá mi. Olúwa ló fẹ́ wá fakùkọ tó ló gbé Àyìndé Adé rí bí gbé o Olúwa ló fẹ́ wá fakùkọ tó ló gbé iṣẹ́ Olúwa kò ṣe pẹ́ gan ọba Olúwa ló fẹ́ wá fakùkọ tó ló gbé torí pé báwo bá ikú lèyọ Àyìndé ó bá ikú o bẹ́mi wá bá sì wá a ó borí ìṣòro gbogbo bí kówókówó làwọn ọ̀tá ń wí àràbà owó máa ojú wa ti rò ẹ jẹ́ ká máa gbé tó lọ. ẹ ti bẹ̀rẹ̀ orin látọjọ́ tó ti pẹ́ gidigidi bí 90 bí 80 lèmi gangan dá dúró 1980 torí mo lọ́gà. ẹ ṣé bàbá mi nígbà yẹn Ìbàdàn ẹ̀yin Ìbàdàn tí ó ti wà níbi ẹ ti dìmú báyìí sí kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ògbómi gbà yẹn kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ gbà yẹn. ní Èkó àti káàkiri nígbà náà à ń gbọ́ àwọn Alhaji Musibawa Alani ọmọ kékeré Alhaji Tájù Àṣàntí Ṣòlè kọ́lọ́run kó bá mi fọ̀run kẹ́ Latif ọmọ Fàdágẹ́rí bóyá yìí náà mọ̀ ní Ajégúnlẹ̀ Ganiu Negro olórin pọ̀ gan Ṣínà Àkànní wà lẹ́kọ̀ọ́ Adéwálé Àyùbá bí wọ́n jọ wà nígbà yẹn dẹ àwọn ọ̀rẹ́ mi kan wà nígbà yẹn Táíwò Kẹ́hìndé Tẹ̀kóyè àwọn méjèèjì ti jọ́lọ̀ nípè báyìí dẹ àwọn àgbààgbà olórin wọ́n wà dáadáa ńbẹ̀ o ṣùgbọ́n àwọn tèmi lè sọ pé nígbà yẹn tí àwọn ni mo dárúkọ yẹn tí mi lè sọ tán tá a bá ní ká wo ní Ogun State àríṣẹ́fíù Àlàó Ṣẹ̀fíù òun náà wà ńbẹ̀ àwọn Kàbákà náà wà ní Mùṣín o Àjàní Kàbákà gbogbo wọn lóríṣiríṣi bí fújì ṣe bó ṣe lọ nígbà yẹn. ẹ bá mi mú ẹjà sọ̀rọ̀ nípa olóògbé Síkírù Àyìndé Barrister nígbà tẹ̀yìn bẹ̀rẹ̀ yẹn ẹ mọ̀ wọ́n báwọn ni wọ́n ìyàwó lọ́ṣẹ́ pàdé wọn rí ṣọ́ṣọ́ mọ̀ yìí kí ni ìbáṣepọ̀ yẹn kọ́wọn ará ilé kọ́ mọ̀. Ọlọ́run kó bá mi gba àbọ̀ bàbá wa late Síkírù Àyìndé Barrister ọmọ Agbájé dẹ̀dẹ̀ ẹ̀gbẹ́ Àyìndé Agbájé lọ́la gúnmọ̀gún kẹ́ o àjígbẹ́rin láàbọ̀ òyàn déndé rí bí ẹni ẹ̀kọ́ òyàn gàǹbàrí bí ẹni ẹni àkàrà Àyìndé mo fọmọ sára alámúdálẹ̀ ó tó gún pín ogún jọ̀hún òpin dáadáa ọmọ àdákẹ́jà bíi èṣù láyẹyẹ ò ìbà ẹni mo ṣe ó sọ pé là ń gbàṣà òkun ló lórí omi ṣe rí àwọn bàbá yẹn àti bàbá kejì bàbá mi General Kollington Àyìnlá àwọn méjèèjì yẹn wọ́n ṣe iṣẹ́ níbi fújì àwọn àwòkọ́ṣe wa nìyẹn tí mo fi wò pé ó yẹ kémi náà pé máa ṣàkọrin ibì kan náà ní nǹkan máa gbà wá ọ̀dọ̀ ọ̀gá mi Síkírù Àyìndé Majesty ó ní nǹkan yẹn ló gbà wá bọ̀ àwọn méjèèjì yẹn gangan ni focus tó yẹ pé tá a bá jókòó báyà máa wò pé
ọjọ́ kan ṣé wọ́n sì máa gbọ́ àwa náà bọ́ ṣe ń gbọ́ àwọn bàbá yìí tá a dẹ̀ mọ̀ pé ojú ló pẹ́ sí bọ́ ṣe máa ń pòwe pé ọ̀nà ló jìn ẹ̀rù ni bàbá bó kàn fi já òwe yẹn lónìí àmọ́ páwa náà wàá máa di ẹni tí gbogbo aráyé gbọ́n mo fi ọlá àwọn méjèèjì yẹn. ẹ mú ìwà olórin ẹjọ́ kan tí ẹ pé jẹ́jẹ́ yín lẹ máa ń fẹ́ wà ń pé torí mi ò gbọ́ rògbòdìyàn ń pé Alhaji Rashidi pé kìdí kan báwo lẹ ṣe ń ṣe torí àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀dẹ̀ náà wọn ọmọ ẹ̀ náà wọn àbúrò tó pọ̀ lẹ́yìn yín báwo lẹ ṣe ń lè maintain ní level tẹ wà yẹn tẹ́lẹ̀ tí ò dẹ̀ sí kọ̀kọ́ tó di pé bóyá kò sẹ́ni tó ń ṣọ̀rẹ́ tí yín gbọ́ pé bóyá pé kákọ̀sì kọ́ àbíkọ́ ẹ jẹ́ ká mọ àṣírí yẹn bẹ́ẹ̀ ṣe ń lè ń ṣe kò sí pé yàn kan ó ṣe kíní kan mo ṣe kò sí pé yàn kan ṣe kíní kan wọ́n ti ń sọ nǹkan wọn lórin mi. ṣé mo ṣe wà yìí gbogbo nǹkan tó bá jẹ́ bí wàhálà mi ń láìkẹ́ mo jẹ́ dáa kan tó jẹ́ pé mo máa ń ro ọ̀rọ̀ àwọn àgbàlagbà. Kò dẹ̀ sí bí òwe àgbàlagbà bọ́n ṣe máa ń pa òwe yẹn gbogbo àwọn òwe tẹ́ ẹ máa rí tán máa ń pa yẹn ó máa ń ṣẹ bí kán pòwe pé béèyàn méjì bá ń jà ìjà ò kí ń gbé èèyàn méjì ìjà máa gbé ẹnìkan téèyàn méjì bá ń jà ìjà ò lè gbé èèyàn méjì papọ̀ mo máa ń sá nípa pé kólórin kan máa búra wọn tó lórin bá búra wọn àwọn fáǹsì á máa pariwo irọ́ ni o tí ẹnìkan bá lọ yí jẹ nínú àwọn méjèèjì ẹnìkejì ipò wo ló fẹ́ wà mo máa ń sá fún jà gan ìjà ò ní gbé èèyàn méjì ju ẹnìkan lọ béèyàn bá bú mi màá máa wò ó ni mo rí ọ̀rọ̀ ẹni tó fẹ́ bú mi yẹn bíi pé ó fẹ́ fi mí kọ́rọ̀ sọ àbí ó fẹ́ fi mí wò pé jẹ́ kí n gbàna ọ̀dọ̀ ẹ̀ tí n bá bú tó bá ti dá mi lóhùn gbogbo tí n bá fẹ́ sọ màá ráyè máa sọ nígbà tó bá wá bú mi tí mi ń bá dẹ́ ẹ lóhùn kọ́ àwọn èèyàn ní mọ ẹni tó ń bá wí tó o bá tiẹ̀ wá dárúkọ mi gan àwọn èèyàn máa sọ kí ló ń ṣe eléyìí gan ẹni tó kò tiẹ̀ dẹ́ ẹ lóhùn ó tẹ́ nìyẹn ẹ̀rù jà máa ń bà mí mi ò fẹ́ báyàn jà níbi orin. ó sì jẹ́ ní. kò sí bí mi ṣe ní bèrè ìwọ́n náà wà bí orílẹ̀-èdè iṣẹ́ fújì tó yẹ kó ọmọ Ìbàdàn tó dẹ̀ ń gbòòrò fújì káàkiri ẹ̀mọ̀lẹ̀ ti rí ẹ̀yọ́ méjì pẹ̀lú méjì mẹ́ta mo rí pé ìbáṣepọ̀ ń gbé wọ́n filẹ̀ fún gbé bàbá àgbàlagbà ọmọ Ìbàdàn wọn bá ní mo ń sọ gba King Saheed. Òṣùpá Saheed mi Akóredé oníṣẹ́ríkì ń wá kàṣà ní bàbá ọba ṣẹ́ríkì ń wá kà ní ṣẹ́ríkì ń wá kà tún lọ́mọ bàbá ọba ọmọ dáadáa ni àjọṣepọ̀ ó wà láàrin wa gan àjọṣepọ̀ yẹn ẹ má jẹ́ kí n sọ jù bẹ́ẹ̀ lọ torí pé gbogbo olórin pátá àtàwọn tó wà lẹ́yìn wa gbogbo wọn lọ̀rẹ́ mi gbogbo wọn lọ́mọ mi. Alhaji tó bá ń sọ pé fújì Ìbàdàn gangan ni fújì Ìbàdàn gan lórí ìrìn fújì nǹkan ṣé wọ́n ń rí sọ àbí wọ́n kàn ń sọ àsọdùn ní kí lẹ fẹ́ sọ torí àti gbọ́dọ̀ sọ pé tó bá ń sọ ń pa fújì o Ìbàdàn gangan ni àwọn kan tó bá ń kọ́ ń bò mí ó kọ̀ ṣẹ̀wá ni mo fẹ́ gbọ́ látẹnu yín. Ìbàdàn lórin wà mo fẹ́ kẹ́ believe ẹni tó létí ti gbọ́ èèyàn tó lóye ti mọ̀ gbogbo àwọn tán mọ music wọn dá mọ̀ wọ́n rí gbọ́ tán bá gbọ́ pé Dékúnlé Mímọ́ ló ń ṣeré mi yọ wọ́n á yọjú síbẹ̀ wọ́n á gbọ́ tuntun wọ́n á tún pa àtẹ́wọ́ ẹ pé late Síkírù Àyìndé Barrister olùdásílẹ̀ fújì ọmọ Ìbàdàn ni Rashidi Àyìndé Mèrèǹgè ọmọ Ìbàdàn Saheed Òṣùpá Olúfimọ ọmọ Ìbàdàn Àbáàsì Àkàndé Òbésèré ọmọ Ìbàdàn Táyé Kọ́rẹ́ǹsì ọmọ Ìbàdàn Súlè Kọ́mí Jackson ọmọ Ìbàdàn Ìbàdàn pọ̀ gan Mórí Thunder ọmọ Ìbàdàn orin pọ̀ ní Ìbàdàn.